Woli ni mí but owó àti ibi tí mo rìn sí àwọn ìmọ̀ rẹ̀ tí wọ́n fún mi náà ni orí, ọwọ́ àti ẹran díẹ̀. Ẹni yìí la fi ṣiṣẹ́ fún. Wọ́n pa, wọ́n gé orí ẹ̀, wọ́n gé ọwọ́ ẹ̀ láti fi ṣe oògùn kí wọ́n bá lè rí ṣe. I want justice. Ìdájọ́ òdodo. Ó jẹ́ pé kàràǹbání ni wọ́n. Wọ́n ti ń jọ́sìn bẹ̀ tipẹ́. Létà tí bàbá yẹn kú tán, ṣọ́ọ̀ṣì yẹn ò sóò gbèrú mọ́. Wọ́n wá wá ẹnìkan Àtíkù àgbáwo ni wọ́n pe bàbá yẹn. Òun ló wá ẹnìkan wá síbẹ̀ pé kó máa ṣe gẹ́gẹ́ bí prophet wọn níbẹ̀. Àwọn ọmọgbà tí wọ́n ń fi gbogbo ẹ̀ lọ́ra wọn, àwọn ọmọgbà tí wọ́n gbé márùn yẹn wá síbẹ̀. Àwa gan ò lè sọ wípé ọ̀sán dédé bẹ̀ ni òru ni a lè sọ pé iye oṣù báyìí ló ti lò. Arákùnrin tí wọ́n mú wá yìí orúkọ rẹ̀ a máa jẹ́ Dọ̀tun Ògúnládé, ọmọ ọdún 25 ni. Wòlíì àròyé Jésù, wòlíì àròyé Jésù ni ọ̀pọ̀ mọ̀ ọ́ sí. Ọmọ bíbí ìlú Ìsẹ́yìn sì ni. Wòlíì àròyé Jésù yìí lókìkí rẹ̀ kàn pé ó fi arábìnrin kan ṣe ètùtù ọlà. Ó tàn wá láti ìlú Ìlọrin pé kó wá sí Igbo-Ora. Wọ́n máa bá wá ìtọ́nà sí gbogbo ìṣòro tó wà nínú ayé ẹ̀. Ṣùgbọ́n kí ni ó bá pàdé? Ikú òjijì. Wọ́n pa, wọ́n gé orí ẹ̀, wọ́n gé ọwọ́ ẹ̀ láti fi ṣe oògùn kí wọ́n bá lè rí ṣe. Àwọn tí a mọ̀ dájúdájú lọ́wọ́lọ́wọ́ báyìí wípé wọ́n kópa nínú ikú arábìnrin yìí, àwọn méjèèjì àti mú wọn, ìyẹn Wòlíì Dọ̀tun Ògúnládé àti ẹnìkejì rẹ̀ Mutiu Ayọ̀rìndé. Àbá èèwọ̀ ṣebí ẹ jẹ́ kí ilé bàbá mi jẹ́ ilé àdúrà níwèé mímọ́ wí ni. Arábìnrin tí wòlíì àròyé Jésù pa yìí láti ìlú Ìlọrin ló ti wá, orúkọ rẹ̀ a sì máa jẹ́ Bọ́sẹ̀dé Ògúntúndé. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wòlíì lòun náà nínú ìjọ aláṣọ funfun kan níbẹ̀. Obìnrin tí à ń wí yìí kì í ṣe ọmọdé rárá, ẹni ọdún 47 ni, kódà ó ti ní ọmọ. A sì lè pè é ní grandma bí àṣà àwọn olóyìnbó. Ìpọ́lé wọn rí woman yẹn lórí WhatsApp kan bí kan, wọ́n invite ẹ̀ pé wọ́n fẹ́ ṣe ìsìn ńlá kan kó wá bá wọn pé àwọn ò rí woman yẹn sójú, ẹnìkan kan ò lè sọ pé bóyá òun lè sójú. Dídé tó dé síbí báyìí nobody knows, àmọ̀gbà tó dé. Nígbà tó yá, arábìnrin Bọ́sẹ̀dé gbà láti wá bẹ ìjọ wòlíì àròyé Jésù wò nílùú Igbo-Ora. Ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2019 sì ló dé síbẹ̀, láì mọ̀ pé ìrìn àjò tóun yóò lọ kẹ́yìn nìyí, àrèmábọ̀ gbáàsì ni. Ṣáájú àbẹ̀wò rẹ̀, wòlíì àròyé Jésù àti ọ̀rẹ́ rẹ̀ kan ti pinnu láti ṣètùtù ọlà. Ní kété tí Bọ́sẹ̀dé sì ti fi tó wòlíì létí pé òun bọ̀ wá sí Igbo-Ora, ni wòlíì ti sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé nǹkan ètùtù ti wà o. Bí Bọ́sẹ̀dé sì ṣe dé ọ̀dọ̀ wòlíì àròyé Jésù nítòun kì í mọ́lẹ̀ tó sì pa á, ó gé orí rẹ̀ àti ọrùn ọwọ́. Ọ̀rọ̀ rẹ̀ láti ẹnu wòlíì àròyé Jésù gan fúnra rẹ̀. Wòlíì ni mí but owó àti ibi tí mo rìn sí àwọn ìmọ̀ rẹ̀ tí wọ́n fún mi náà ni owó ni. Wọ́n dé, mo dẹ̀ fi wọ́n sí yàrá, èmi náà sùn. So níjọ́ kẹta ni mo ra abẹ́rẹ́ tí mo tẹ̀ sí wọn lára. So àmì ni mo mú abẹ́rẹ́ nílé tí mo tẹ̀ sí wọn lára tí mo sì pa wọn. So ìgbà tá a ti bọ̀lẹ̀, ẹni yìí ni wọ́n ń pè àwọn fẹ́ owó tipátipá. So èmi ò rówó ṣe, so wọ́n ṣáà kó 30,000 wá la fi bá wọn ṣe. So but àwọn èèyàn mi, àwọn ọ̀gá mi méjèèjì tí wọ́n jẹ́ pé wọ́n mú mi sí inú ìlànà sínú irú iṣẹ́ báyìí, àwọn méjèèjì ní kí n dákun kí n má da orúkọ àwọn. So but èmi ti mọ̀ pé n gbọ́dọ̀ parọ́ mọ́ ní stage tí mo dé, dí nìyẹn tó jẹ́ kí n sọ gbogbo truth, tó jẹ́ kí n sọ gbogbo tẹ́lẹ̀. Orí, ọwọ́ àti ẹran díẹ̀. Ẹni yìí la fi ṣiṣẹ́ fún. Lẹ́yìn tí wọ́n gé orí àti ọwọ́ arábìnrin yìí tán, wọ́n jó nínú iná tó fi di eérú. Wọ́n wá rọ́ sínú àdó tẹ̀ ń wò nílẹ̀ yìí. Òun ni ọ̀rẹ́ wòlíì àròyé Jésù fi mu ọtí tó wà nílẹ̀ pẹ̀lú rẹ̀ yìí o. Ọ̀rẹ́ wòlíì ń fi agbárí obìnrin yìí mu ọtí nítorí ètùtù ọlà. Ṣé ẹ ráyé? Nígbà tí a dé ìjọ náà, títì pa ló wà, kò sì dájú pé ẹnikẹ́ni ń jọ́sìn níbẹ̀ mọ́ látìgbà tí àwọn ọlọ́pàá ti wá ṣe àfihàn wòlíì náà níbẹ̀. Bí èèyàn bá wo àyíká ilé ìjọsìn náà, igbó ló yíká,
bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti gé àwọn igbó náà lulẹ̀. bí ó tilẹ̀ jẹ́ wípé mímú àwọn ọ̀daràn kò lè dá arábìnrin tí ó kú padà, ṣùgbọ́n eléyìí á sọ fún àwọn tí wọ́n ń gbèrò irú ẹ̀ wípé wọn kò lè ṣe é kí wọ́n mú jẹ nítorí wípé kò sí àṣegbé, àṣepamọ́ ni ó wà. I've been chatting with the woman since the beginning of this year, around January. So before then, I told the woman that I want to come to Ilorin to come and do revival, but she said she is under a church as a prophet. So after that, I tell the woman that can she come and greet me at Igbo-Ora, and said she can come. I don't date the woman because she is older than me. Màtá dé tọ́kù òkú yẹn jáde láti inú ilẹ̀ láti pé kò sórí ń bẹ̀ lóòótọ́, kò tẹ̀ sí ọwọ́ òsì ẹ̀ ń bẹ̀. So ibẹ̀ náà tí wàá sọ pé ọwọ́ yẹn àwọn ti jó àtòrí wọ́n wá nínú ilé ibi tí wọ́n pa obìnrin yẹn sí, torí ilé kan tó kọ́ kékeré sẹ́yìn mission yẹn tó pè mission wọn, ibẹ̀ náà pa obìnrin yẹn sí. So wọ́n wá wọnú ilé wọn lọ gbé ògùn yẹn wá fún àwọn ọlọ́pàá níbi tí wọ́n jó sí inú àdó. Àtà dé Igbo-Ora nígbà tá níbi tí wọ́n ti ní abéèrè la bá lọ síbẹ̀, wọ́n á sọ wípé ó ṣẹ̀ṣẹ̀ kú ní Igbo-Ora ni láròlé Jésù wípé ó tún ti padà sí Ìṣẹ́yìn bí àwa bàbá wa ọ̀gá ọlọ́pàá bá ṣe tún padà sí Ìṣẹ́yìn nù. Kó tó di pa wá lọ wọ́n wá pè nígbà wọ́n pè tí wọ́n fún wa náà wà pé ń bo lọ́wà ọ wá júwe ibi tó ń wà, ọ wá ní sọ́ọ̀mẹ̀lì ni àá ti bá òun, ṣùgbọ́n bàbá ọlọ́pàá ṣe sọ fún un gẹ́gẹ́ bí iṣẹ́ wọn wípé àwọn fẹ́ gbé iṣẹ́ orin tí ń kọ àwọn fẹ́ gbé fún ni. So gbà tí a wá di wípé ó dúró ń bẹ̀ làbá ní kó dúró ń bẹ̀ wọn, àwa ṣẹ̀ṣẹ̀ padà lọ sí Ìṣẹ́yìn. Bàbá ọlọ́pàá ṣe wá ń fi àwọn ìrìn àjò tí nọ́mbà yẹn rìn pé sọ ọmọ ẹni báyìí ó ló mọ̀, bóòlù ẹ ti ṣe sọ ọmọ dáadáa ó ló mọ̀ dáadáa, bóòlù ẹ ṣe jẹ́ ó ní àwọn kan máa sọ̀rọ̀ lórí Facebook ni, kì í ṣe wípé àwọn ríra lójú kò rojú. Wọ́n bá sọ̀rọ̀ ìfún pẹ̀tọ̀ ọ̀dà bẹ́ẹ̀ bá ń ríra yín, wọ́n bá gba sẹ́ẹ̀tì rẹ̀, wọ́n wá sóòkè ní nọ́mbà tó àwọn tí ń bẹ lójú ẹ̀, wọ́n bá rí fọ́tò màdámù mi ń bẹ. Ohun tó bá ṣókùnkùn sí ẹ̀dá kedere ni níwájú Elédùà. Níbi a ṣe ń sọ̀rọ̀ yìí, wòlíì àròyé Jésù ti ń káwọ́ pọ̀nyìn jẹ́jọ́ nílé ẹjọ́. Ìmọ́lẹ̀ rédíò and TV online delight magazine Yorùbá newspaper, ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun, documentary, award making, jingle and music production, digital printing, photo and videos, event planner and master of ceremony, CD and DVD, mass doubling, general contractor. Ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́. Ayẹyẹ òkú àgbà, ayẹyẹ ìṣílẹ̀, ìgbéyàwó, ọjọ́ ìbí, ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà. Tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo. Bí o kò bá jìnnà ìlà kì í kò ẹ kò sí ìkànnì Ìmọ́lẹ̀ rédíò and TV online kí wọ́n fi tiwọn gbé tiyín lárugẹ. Kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀, ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa. Ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ǹṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára. 08036956116. Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook, YouTube